كل وقت وفي عصري فإن ترد عني ọlọ́mọ padà lẹ́yìn láìláìlú. قد بلغت مقاصدي lọ́dà mọ́sọ̀ fún wọn bá ẹsẹ̀ mọ́ra. فإن رضاك ọlọ́pàá yìí yẹnu lọ́wọ́ lórí ọ̀gbọ́n ilẹ̀ من اليسر ìlú wa nù. àmín. آمين olùyọ̀ǹda gbogbo àwọn àgbàlagbà ní kálẹ̀. bàbá wa gbà bàbá mọ́mọ́ àgbà nílùú Ọ̀fà. دام الله حياته wíwẹ̀ dáadáa jẹ̀ máa. دام الله حياته ẹlẹ́kàbá yín lọ́lẹ́ ẹ̀ka sí. bàbá alájí àgbà wọn bẹ ń jókòó. àfa mẹ́nà aláníyàn dáadáa. táwọn máa ń dúpẹ́ pé Ọlọ́run ní àti àfa yẹn lára wọn. bàbá onítàdá wọn bẹ ń kalẹ̀ bàbá wa gbọ́lá bẹ́ẹ̀ mi bẹ ń kalẹ̀. wọ́n ní gbogbo akáyí pé sallallahu alayhi wa sallam. الله عليه وسلم ọ̀rọ̀ kan tá a wí o ti tó. bàbá àmọ́mù ti dé. gbogbo ayé sì ń retí ọ̀rọ̀ lẹ́nu wọn àgbọ̀dọ̀ wíwòròwòrò mọ́. bàbá wa ọ̀tẹ́ hafidhahullahu wa ra'ah ẹ bá ní amínà. آمين ọlọ́run dákun wọ́n fàbùkù kàn wọ́n lẹ́lẹ́yìn. آمين àfa àwọn àgbọ̀mọlẹ́yìn kò kì í púpọ̀. bàbá àmọ́mù ẹ fẹ́rí jì mí torí Ọlọ́run. mo fi yín kí gbogbo ará àdúgbò yìí pàápàá jùlọ àbábágbà mi lálejò rí. ẹ̀yin la fẹ́ jọ ẹ̀yin là ń jowú owó tó dáa lára yín. mo gbọ́ lẹ́nu yín báyìí wípé gbogbo bí ẹ bá lọ kọ́ bá dọjọ́ Àlàmísì àbí kẹ́ ẹ darí wá ojú orí yín tẹ̀ ti dìde ẹ wá sọ̀rọ̀ náà bẹ́ẹ̀. kọ́dà mo gbọ́ ohun òwí fún mi pé ọ̀rẹ́ yín jọ kan tí ó sì ní máa rẹ̀ yín máa ẹ̀ bá ti ámìnà dáadáa. آمين àwọn àǹfà omi ti yín lẹ́wọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ bàbá wa ní ẹ̀ tó ti dírípù náà ẹ̀ máa gbé èso. bàbá nígbà táwọn adójú wá sí àlàáfíà sì dé. nígbà mo wá sí wá sí dámọ́ ní kí wọ́n tún kù wọ́n ní kò sí kankan mọ́. ibi èmi náà ti ń tọ́ kí wúlẹ̀ wà yé bá ń ká àlùbáríkà sí bá ń da àlùbáríkà sí lónìí. ibi yìí máa ń jòkó gangalẹ̀ jòkó. ما شاء الله làlájà àgbà jòkó làwọn àfọ àjòkó yìí. ẹ bá ń dúpẹ́ bọ́lọ́wọ́n jẹ́ máa kí n gbọ́. الله أكبر والحمد لله bàbá àmàmù rọ́ọ̀dọ̀tù làbúrò rí yọ̀rọ̀ musa wọlé ẹjọ́ lálùbáríkà. الله أعلى آمين fún ara wọn ni wọ́n pè mí bàbá rọ́ọ̀dọ̀ èmi kọ́ o. èmi kọ́ ni mo ní wọ́n máa pè mí bẹ́ẹ̀ bí láàyè alẹ́ àlejò àmì èyí ò bá wọn. ẹ̀kejì bàbá àmàmù ẹ̀wí ẹ̀sọ́ gbọ́ sẹ́ẹ̀rù. bàbá bíbáwì kankan wá bí báyìí mo jọ̀hún torí pé gbígbé yín mo lọ fa mo dọmọ àbádámọ àwọn sọ pé ah ṣé tí bàbá yìí ní o fara kín tí wọ́n fi dọ́dọ̀ wa rèé àbádámọ wa ni òtútù òun mọ òun dì sí òun ìgbádùn dì sí ẹ wà lọ àbọ̀ mọ́mù láti ìlọ̀tún sósì mo wá sọ̀rọ̀ kan láyé wá sí wa lánàá nípa nílùú Ìlọrin ká má rí bàbá àmọ́mù Ìlọrin ni wọ́n o àwọn tún yẹ yín bẹ̀ náà pé káwa ní láti ìlú kan wọ́n wá gbà tọwọ́ tẹsẹ̀ tányányá tí wọ́n ń wọ̀ lọ́rin tí wọ́n ń jáde wà lọ́ọ̀yà ríru wọn síwájú. ẹ máa sọ gbogbo nǹkan ribiribi tá a bá ń ṣe ń lọrin yàn yìí wọ́n gbà lójú òkú yìí fún gbogbo olúlọrin wọ́n sì yàwó jọ ní ẹ̀yin nìkan náà níbẹ̀ bàbá ẹ̀ ṣe ṣé òkè gbọ́. níjọ́ bàbá Sàràkí kú olóyè ìgbàgbé bó ti lágbàá tó ní nígbà wọn kún gbogbo àfọwọ́sí fún ọmọ yẹn kó mbẹ́. àwọn àbọ̀mù àdúrà mi fún yín ni pé bọ́lọ̀hún ò sì yọ yín kù láwù ọlọ́run ní jẹ́ tán yán. آمين mo mi ní ìwé nǹkan kan fún bàbá àmọ́mù. afá ó ní ìnàmọ́ kọ́ máa mi fi líkà fílẹ̀ àádí irú kò tẹ́ wà yín láàrin àwọn ọ̀tá bàbá àmọ́mù àgbà lọ́fà. abánimọ̀ kọ́ọ̀mù ìbádìrì irú ipò tẹwà yìí ipò tí oṣù gbàjọ́ kẹrìnlá wà ọ́ ní àbámu nínú ọgbọ́n táwọn ajá rádaràdán àwọn ajá rédèrèdè àwọn ajá tí wọn ní bíbí tí wọn mọ̀ wá gbó ma pé sáì ẹ dẹ́kun ẹja bìíra wa òṣùpá ti ń bẹ ń sẹ́mọ̀ tájà wa bẹ́ẹ̀ lẹ́lẹ̀ tó lóun gbó sọ́fẹ́ pọ̀ òṣùpá lára. ọmọ ní ìbílú
فقاتل. àwọn tó lè mọ mi ni bàbá àmọ́ mo kírẹ́dìtì kankan lára yín tì í dá ẹ̀fẹ̀ ní jèmi mo kírẹ́dìtì kan náà mo wádìí ẹ̀ dáadáa àfa mi lójú òkú ìsọ́fọ̀ ọ̀sẹ̀ ló fọlọ́sọ èmi kì í dá sí tí ọ̀ táwọn àbá ọba fi lé ẹnu wa mo wá wádìí pé bàbá àmọ́ mọ̀ lájọ tí wọ́n ti ń ṣe wáàsí wo ni wọ́n ṣe rí gbogbo àwọn bọ́ wáàsí ẹni dáwò kọ́ ṣeré o tí wọ́n wá kó sí wọn lẹ́nu pé èyí tó dá ìṣẹ̀rí àkàn lọ dá ni ọ̀rọ̀ kan lọ sọ ni tí ó wá takotọ lọ́hùn tọkọ takotà nábì ẹ̀rí pa bí a sì bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí ni wọ́n ṣe ó ní ìmáàmù ọ̀sẹ̀hùn ìmáàmù òwú ìwìkúwì ìmáàmù òwú ìkankan mo ní bàbá àmọ́ mo ní mo bá yín dúpẹ́ ewé yìí táwọn afá jẹun. ọmọ mi ìbílẹ̀ yóò bímọ lọ́pàá àwọn àmọ́ àríyá ìfi kankan lára yín ó ti kéwù náà lọ́gí. ọkọ̀ ní àyìnbó bí wọ́n ní láàbò. àbọ̀ àmọ́ mi ni mamu ti ní jẹ́ máa lọlé ẹ wá gbọ́ ẹ fẹ́ ní jìmí torí ọlọ́run bàbá àmọ́ wọn ní Umaru bùnà ká tọ́ ó jòkó mo fẹ́ fi bàbá àmọ́ tọrọ ni o ọ wà nílé rẹ̀ nínú láàrin àwọn jàmá ni wọ́n sọ fún àwọn yẹn pé tàmá nà o kálukú mo fẹ́ kó sórí ilé ayé lónìí ni o ẹ máa rán kan ẹ ń tẹ́ bá fẹ́ jẹ́ kí ló fẹ́ kó ṣẹlẹ̀ ẹ rán kan gbogbo ẹ̀yin tẹ́ kún mi lọ́wọ́ lẹ́ni kúmọ̀ mọ́ fati dé àyè ọlọ́run ní jẹ́ sàgbákò. bàbá ọjọ́ tó rà bẹ́ẹ̀ bàbá mọ́fí gbogbo yín pátá mo mà dúpẹ́ mo mà lórí irú mi wallahi nígbà tí mo lè pàdé bàbá wallahi ń sunkún ni wallahi tallahi ń sunkún ni ẹ̀kẹ́jì mọ́lúdì láyé yìí rè níjọ́ àpá ara náà wá mo sunkún jọ̀hún mo sunkún sọ́lọ́hún pé ẹ̀mí mi dọ́wọ́ rẹ̀ mo sunkún wallahi mo sunkún sọ́lọ́hún pé ẹ̀mí mi dọ́wọ́ rẹ̀ lọ. ń sọ fún ọmọ mi mo ní wallahi níta ṣùgbọ́n rẹ̀ má kankan bó ti jẹ́ kò yé mi wallahi kò yé mi mọ́rù ní tàmá nà o ẹran kan ẹnìkan wà náwó ó ní tí ẹran kan ní pé kí inú lóye okun fún gold kí wọ́n fi ṣe sàárà ẹlẹ́kejì ní tẹ́mi ẹran kan ní kí inú lóye okun fún silver ó ti yẹ yàn àfà kí n fi ṣe sàárà mọ́rù bùnà kan tóbi ní ní tẹ́mi ẹran kan kọjọ́ ti yín ní tẹ́mi ẹran kan ní wípé kí inú lóye kó kún fún àwọn àfà tó gbọ́ tọ́lọ́run yé tí wọ́n gbọ́ tẹ̀sìn yé bíi àbọ̀ Abu Ubaidah bun Jarrah àti Mu'adh bun Jabal baba amamu ebe na kake mi o dàbí tẹ̀yin báyìí. Amina ya Allah. Ṣé amina jama tó lọ. Amina ya Allah. Bí wọn náà bá ra kàkọ́ ọmọdé ó dàbí wọn sí amina tó lọ. Amina ya Allah. Ẹgbẹ́ ní jìbí baba amamu yẹn fún yín kankan tẹ́bi dé yín. Ẹ bàbá gbàbẹ̀ mọ fún àfọ mi bẹ̀yìn. Àmọ́ ìní yájú. Àfọ mi náà wọ́n bá ẹ̀fẹ́ jẹ̀ mí. Àfọ mi baba tán ẹ bá nàbì. Baba amamu ni kì í má ṣe bẹ́ẹ̀. Baba mi tó kọ́ lọ sọ. Adama Allahu hayatakum. Ẹgbẹ́ ní ti méjì mọ́. Ẹ dákun ẹ bá gbá bẹ́ẹ̀. Baba wa ní Ṣakí ìbílí ti méjì kù. Baba wa ní Kọ́fọ́sì. Baba ilé ìwé látọ̀ ẹ dákun ìbílí ti mi bí wọ́n ti ní mọ́ ọmọ baba àmọ́mọ́. Mo gbé baba ẹ dákun ìbílí ti mi 10,000 ẹ dákun torí Ọlọ́run. Mo wá fẹ́ máa ní gbogbo ẹni tí ó bá ń kún mi lọ́wọ́ pé mo fẹ́ sìn ọ́ lọ́dọ̀ bàbá àgbà lọ́fà. Bàbá wa Alhaji àgbà àfáà mi Sheikh Kamaluddin Safiyullahi Kamaluddin wọ́n ní owó 5,000 naira. Wọ́n ní kó kí owó tèmi ó kún tàwọn owó tèmi ló kún tiwọn. Bàbá.